Ẹ kú dédé àsìkò yìí, ẹ̀yin ará mi nílé lóko lódò. Ẹ̀yin ará mi nílé lóko lódò. Alase ni mí ló kí yín káàbọ̀ sí orí today's recipe. Kí ni mo ní fún yín? Ẹ̀gúsí. Ẹ mọ̀ pé àwọn ti ṣe àwọn ẹ̀gúsí kankan nínú channel. Yes, I know. Ẹ̀gúsí Ìjẹ̀bú wà ń bẹ̀. But eléyìí, kí ni máa pè ó? Máa pè ní ẹ̀gúsí tó ṣe kí ni? Tó ní, lumpy ẹ̀gúsí. Yes. Orúkọ tá máa fún nìyẹn. Lumpy ẹ̀gúsí ni mo mú wá fún yín lénìí. Báwo la ṣe ń ṣe? Very simple and outcome ẹ̀ máa ń sweet o. Very very yummy. Kò dẹ̀ sí nǹkan tẹ́ lè fi jẹ tó bá ti jẹ́ bóyá bí pé ẹ̀ ń ṣe swallow. Pàápàá ẹ lè tún fi jẹ rice. Bẹ́ẹ̀ ni. Báwo la ṣe ń ṣe? Láì dènà pẹ̀lú ẹ jẹ́ n sáré introduce yín sáwọn ingredients mi. By the way, please subscribe if you have not subscribed. Ẹ jọ̀ọ́, ẹni mo yẹn bẹ́ẹ̀ ṣé ojú tẹ́rí yìí kò máa pè yín ni. Ó yẹ subscribe to channel mi kẹ́dẹ̀ turn notification bell and please always endeavour to help me share my videos with your family and friends. Yes. So kí la nílé ni àwọn èròjà mi chicken àti ẹran. Mo ti bọ chicken yìí mo dẹ̀ ti bọ ẹran. Tẹ́ ẹ bá mọ bí mo ṣe ń bọ chicken àti ẹran dáadáa ẹ lọ sínú channel mi ẹ máa rí ń bẹ̀ ṣó ti yé yín. So ẹ̀gúsí lélẹ̀ ẹ̀gúsí tẹ́ bá ti dọ́jà ẹ lọ ẹ̀gúsí kẹ̀dẹ̀ ní kó bá yín ẹ̀rà kẹ́ lọ báyìí ṣó ti yé yín. Then ata rodo àti wẹ epo lélẹ̀ a kì í fi òróró ṣe ẹ̀gúsí omi ẹran àti omi chicken méjèèjì ni mo mix pọ̀ sí bíbáyìí. Yes, it's a twist. Then edé wa lélẹ̀ edé máa ń ní nǹkan edé ó máa ń ní bó ṣe máa ń jẹ́ kí ẹ̀gúsí taste ẹ̀jẹ̀ àmọ́ bá a ká lọ edé rè àlùbọ́sà rẹ̀ máa ní irú mo lálùbọ́sà ń bí bẹ́ẹ̀ ni elé àrà ọ̀tọ̀ ni elé àrà ọ̀tọ̀ náà ni àlùbọ́sà yẹn rodo again náà lélẹ̀ adùn ọbẹ̀ irú iyọ̀ àti ata lílọ̀ pepper mix wa nìyẹn kí la lọ síbẹ̀ tàtàṣé tomato àti rodo òun la rọra lọ síbẹ̀ adẹ̀ ti bọ̀ please always endeavour to boil your pepper mix tẹ́ bá ti rà tẹ́ ti lọ ní ọjà láì dènà pẹ̀lú ẹ jẹ́ ká ṣí kíni ká bẹ̀rẹ̀ kíni first thing tí máa kọ́kọ́ ṣe ẹ̀gúsí ṣẹtiri àti rodo àti àlùbọ́sà yìí àti edé yìí gbogbo ẹ̀ báyìí à ń gbé lọ sínú blender yes ẹ̀gúsí tó ti lọ báyìí yes máa gbé sínú blender máa bomi sí àá lọ ó máa ṣe kíni ó máa kúnná ẹ jẹ́ ká máa bá wa kálọ. So a máa dà ẹ̀gúsí yìí á dà sínú blender báyìí. Tẹ́ bá rí pé blender yìí ò lè gbà ẹ try láti ṣe kíni láti ṣe in bits. So ẹ jẹ́ kí n ṣe báyìí. Àwa dà rodo àti àlùbọ́sà yìí á dà sí àti edé. So that means mi ò fẹ́ over jẹ́ kí blender yìí kó kún bẹ́ẹ̀ yẹn so màá tún lo àwọn eléyìí so that means mo fẹ́ lọ in batches màá ní láti bu omi sí.
Eri àti lọ ẹ̀gúsí wa ó ti kúnná ṣé ti rí báyẹn. So now the first thing tá máa kọ́kọ́ ṣe òun lélẹ̀ a máa gbé epo wa ẹ fẹ́ mo ti heat up pan mi already. Ẹ̀gúsí ní òróró tiẹ̀ lára oil tiẹ̀ tó máa ránṣun jáde, so ẹ máa watch tí tó bá jẹ́ pé bóyá epo yẹn má yẹ kó pọ̀ jù ẹ dẹ̀ má yẹ kó kéré, so ìwọ̀ntúnwọ̀nsì ni, but quantity ẹ̀gúsí mi yìí epo yìí pè mí fún. Let me spill it down. So a máa filẹ̀ a máa jẹ́ kó rọra ṣe kíní díẹ̀, a máa wá gbé àlùbọ́sà wa. A fẹ́ dín pé bóyá à ń gba ata rice kókò gbá díẹ̀ òun lélẹ̀. Tó bá ti gbá díẹ̀ nsìn ó ti gbá tó àkọ́dà onions wa, onions yẹn bí ọ̀nà ṣe wọnú ẹ̀ ẹ jẹ́ kí irú náà kó ṣe kíni kó tẹ̀lé kọ́lọ̀ ṣe kíni kó máa bára wọn márí ara wọn. A kì í fi curry and thyme ẹ̀gúsí o, ẹ má fi sí. Àlùbọ́sà ó ní ọmọ àti irú ọmọ ọ̀yá gidi ni wọ́n. So mo ń try láti jẹ́ kó márí ara wọn kó sẹ́ńgẹ̀ mẹ́ǹgẹ̀ mọ́ra wọn. Ṣé wá rí rodo tó kù yẹn a máa ṣe kí ni a máa dá sí pẹ̀lú tó bá kí ń jẹ ata púpọ̀ yìí tẹ́tí rọra lọ yẹn ó ti tó nìyẹn pọ̀ èmi mo máa láì kẹ́gùsí máa ta yẹ́rìyẹ́rì at least sorry kò ń ṣe pé torí mo jẹ́ ọmọ Yorùbá o na so ẹ dá sí blended pepper mix wa yẹn tàtàṣé rodo gbogbo yẹn wọn bá ní mo rọra bù sí yẹn o so a máa dín. Ẹ̀gúsí tó lọ sí Harvard men Alase ni mi má pa mí na kitchen mi aromayin ó aromayin ó ń tẹ́ngẹ́ mẹ́ngẹ́ so ẹ rí àti rọra ń ṣe báyìí. Recipe yìí pé kò tí ì délẹ̀ gan kò tí ì dé àfẹ́ gan ó ti ń panimorous. Ẹ jẹ́ ká rọra háàdì adùn ọbẹ̀ díẹ̀ sí. Ṣé rí irú tẹ bá ti kó irú sí ọbẹ̀ ẹni nǹkan tẹ bá ń sè tí irú bá ti wà ń bẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni adùn ọbẹ̀ tẹ máa fi sí o ẹ má yẹ kó pọ̀ jù òun àti sebẹ̀ torí irú fúnra is a natural kìíní ni sweetener so natural adùn ọbẹ̀ ní tiẹ̀ so ẹ má yẹ kó máa takora wọn so àti dín báyìí so àfẹ́ kó dín jújù. Then I'll carry the meal of the day, which is egusi. Oh wow! Can't you just love it? The look and feel. Oh la la! Oh yeah, sing my song. Alase ni mi ma pa mi now. Ke ma pa mi now because so she's dancing. All right, so I'm a ṣe kíni omi ẹran. Tí mo sọ fún yín omi ẹran àti chicken mixture ló wà ńbẹ̀ but tẹ́ bá lómi ẹran tẹ́ ní omi chicken you can do you with ordinary water so ẹ máa ra ṣe báyìí ẹ mọ̀ pé ẹ̀gúsí máa ń dì ó máa ń wúlé bí gàrí ni mo ti fi ṣàn síbẹ̀ so máa ra domi ẹran yẹn máa dà sí báyìí tí omi ẹran yín bá pọ̀ gan ẹ má dà gbogbo ẹ̀ sí o ìwọ̀ntúnwọ̀nsì náà ni pọ̀ omi ẹran tí mo fẹ́ lò náà ni mo ra bù yìí máa wá ṣe kí ni máa wá cover ẹ̀ up. Ẹ má steer tẹ́ bá ń steer lọ ó máa torí ẹ̀gúsí lumpy ẹ̀gúsí la fẹ́ sè ṣó yẹ yín ó máa fẹ́ dàbí ẹ̀gúsí jẹ̀bú ó máa fẹ́ ṣàn but no just put it like this cover it medium low heat kẹrọ agbé kò gbọdọ̀ high jù kò gbọdọ̀ low jù ẹ̀rọ agbé sí medium ká wá fún ní like 10 minutes á padà wá ká wá wo ibi tó bá ìrìn àjò ayé ẹ̀ dé you know I love you guys. Ulala ẹ jẹ́ ká ṣí ẹ wo ìrìn àjò ẹ̀
Show ye kebu. Show ye kebu. Show some skills. Shetiri. What is shaking? What is saying? Ha! Aroma is aroma in. Just follow this step. Cherry pe ko lami lo. Bẹ́ẹ̀ yẹn. Shetiri. Kò dẹ̀ di bang 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 bang. Show ti yé yín. Shetiri. Just like this. Mo dẹ̀ ti máa ń sọ fún yín dore mo ṣe lọ pé kẹ́ lọ sí channel mi máa rí àwọn ẹ̀gúsí tí mo ti sè síbẹ̀. Tẹ́ bá ń sè ẹ̀gúsí ẹ make sure pé ó jiná dáadáa because tẹ́ ẹ bá jẹ́ kó jiná dáadáa ó máa purge yín. Ṣé you understand? So and kò ní fún yín ní taste yẹn, kò ní dùn. Kò ní dùn. Tẹ́ bá lọ jẹ ẹ̀gúsí wa náà. Ẹ̀gúsí yóò make sense kò dùn, kò jiná ni. Because ẹ̀gúsí fúnra ẹ̀ ń dùn. Ṣó yé yín? Bó ṣe wà yìí mo fẹ́ taste ẹ̀ torí ẹ̀ mo ṣe tí clear adùn ọbẹ̀ àti Isebe. Alase ni mímọ́ pa mí náà má pa mí náà ṣé rí tọ́mọ bá yá yìí ẹ̀jẹ̀ àwí ẹ̀gàn ni ẹ̀jẹ̀ àjẹ́ kí ni ẹ̀jẹ̀ àwí mo ìwà yìí mi ò need the salt torí kọ́ sẹ́ mọ̀ pé omi ẹran tí àti omi chicken mi mo dà sí so tẹ́yìn ò bá ní omi chicken àbí ẹ fẹ́ fi chicken àbẹ́ ẹran ṣe ẹ kọ̀ lo omi lásán but just taste láti add àwọn season yìí sí so báyìí mo fẹ́ wá kó olórí oko bámbàm yìí sí ìyẹn chicken wa àti ẹran wa. Ṣètìrí báyìí àti das. Oh, is this meal not calling you? Is this meal not calling you? Not shower seeing you? Hey, it has to shower seeing you now. So, is this thing not shower seeing you? Tí bá dẹ̀ ní pé ẹ̀gúsí láìkí epo wà lójú ẹ má yẹ kó ṣe ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀ rí pé léyìn wọn tún wọ̀n sí ní gbogbo ẹ̀. So ní báyìí ẹ máa cover ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣe kíni kó ṣẹ̀gbẹ̀ngbẹ̀gbẹ̀ kó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ kó márí ara wọn kó wá gbéra wọn lọ sí next level which is the highest rank the apex of all so ẹ jẹ́ cover ẹ̀ báyìí. Tẹ́ bá rí pé ẹ̀gúsí yín bẹ́ ṣe ro ó thick ẹ̀rọ ata omi díẹ̀ sí ṣó ti yé yín but tọ̀dọ̀ mi ó wà òkè ẹ̀gúsí máa ń wú mo yín sọ fún yín náà so tọ̀dọ̀ mi wà òkè báyìí mo ṣe cover so but if your own tẹ́ bá rí pé ó ti lọ́pọ̀ jù ó ṣe kíní ẹ la omi sí kẹ́ra stay around mo ń bọ̀ ẹ jẹ́ ká fún like 3 to 5 minutes. Wow, tẹ́ bá notice pé mo sweat there behind camera yẹn mo sáré mo sáré sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgàn nǹkan tẹ́mi máa fi lò which is sẹ̀mó mi ti dúró re ó ti yé kébù ọbẹ̀ lọ́bẹ̀ yìí ọmọ lọ́mọ yẹn o mo fẹ́ máa rí ẹ o ọmọ tó dùn tó ṣan tó mi sí lélẹ̀ Alase lélẹ̀ mo ti paná díẹ̀ ọbẹ̀ mi ti yáyì ó ti ṣe kí ni ó sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ so ẹ jẹ́ kí n serve kí n wá taste ẹ̀ wọ́n wáyé máa ń ṣe náà. Ẹlẹ́ta ni ló máa ní ọbẹ̀ yìí o ṣẹ́yìn náà rí please follow it duly oye èmi mo ní o má ní ẹran mélòó ló máa ń da protein ẹ̀jẹ̀ ajẹ́ ayé kan ló wà. Come and join me, Joe. I love you guys. Please subscribe. And ẹ̀yin bá ṣe serve ẹ̀ ó jojú ń gbèsè ẹ jẹ́ ká wá wò bóyá ó jẹnu gbèsè àbí ẹnu ló jẹ ń gbèsè. Let's
sẹ̀mó ló fẹ́ lẹ́yìn tẹ́ ẹ bá sì mọ sẹ̀mó rò ẹ lọ sí ní channel mi all across social media platform mo ti sọ bó ṣe ń ro sẹ̀mó tó máa fẹ́lẹ́ tí ò ní túká ṣe é bóyá bẹ́lẹ́ dáadáa. ẹ yá mi ní ọ̀rọ̀ kan child ya finish ọmọ tán oúnjẹ tán kan tó ń pè ní pé end of discussion lélẹ̀. You dey whine? No now. How can you? Please my fans, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ follow ẹ through bí mo ṣe kọ́ yín kẹ́ wá jábọ̀ fún mi nínú comment section. You know I love you guys. Ire o, bye ya.